lórúkọ Ọlọ́run alààyè ni à ń kí wa káàbọ̀ sí ètò ẹ̀kọ́ bíbélì ọ̀sẹ̀ yìí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àlàáfíà àti àjíǹde ara tí ó ń jẹ́ kó jẹ́ fún oníkálukú wa. Ó ní ọjọ́ ìsinmi kẹtàlá lẹ́yìn mẹ́ta lọ́kan. À ń wo májẹ̀mú pẹ̀lú Ọlọ́run alààyè gẹ́gẹ́ bí àkòrí ètò ẹ̀kọ́ bíbélì wa ti ọdún yìí. Ẹ̀ka àkòrí tí a wà báyìí ni ìgbéyàwó àti májẹ̀mú pẹ̀lú Ọlọ́run alààyè. Bẹ́ẹ̀ ni orí ọ̀rọ̀ wa òní a ó máa wo ìgbéyàwó ní ìlànà àti ìwòye ti Kìrìsìtẹ́nì. Ibi kíkà wa a ní ìwé Kọ́ríńtì kínní orí 7 ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkẹrìndínlógún. Ṣùgbọ́n ṣáájú ohun gbogbo wa ní àwọn àlejò wa pàtàkì, àwọn màmá wa láti inú àwọn ìjọ wa tí Ọlọ́run yóò máa lò láti jọjọ máa wo ètò ẹ̀kọ́ bíbélì ti ọ̀sẹ̀ yìí. Màmá wa láti apá àlàáfíà mi ń bì, wọn yóò dárúkọ wọn fún wa àti ìjọ wọn. Màmá ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣe bẹ́ẹ̀. Orúkọ mi ni Chief Mrs. Fatola láti ìjọ All Saints Anglican Church, Leslie Road, Ìlaro. Bẹ́ẹ̀ náà ni ní apá àlàáfíà mi, mo ní kan náà àwọn màmá wa láti àwọn ìjọ wa bákan náà. Màmá ẹ jọ̀ọ́ ẹ bá mi dárúkọ yín fún àwọn tó ń wá láti ilé. Orúkọ mi ni Mrs. Fowotade láti ìjọ All Saints Church Anglican, Leslie, Ìlaro. Ẹ ṣé màmá. Èròǹgbà wa ni láti kọ́ni ní ohun tí bíbélì pa láṣẹ fún ìgbéyàwó Kìrìsìtẹ́nì àti láti ṣàlàyé ní kíkún lórí àwọn ìlànà tí a gbé kalẹ̀ fún ìgbéyàwó tí ó kún fún àlàáfíà. Màmá wa Fowotade ẹ ó bá wa wo Kọ́ríńtì kínní yẹn orí 7 ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkẹrìndínlógún. Tí ó kà báyìí pé, ǹjẹ́ ní ti àwọn ohun tí ẹ ti kọ̀wé, ó dára fún ọkùnrin kí ó má fi ọwọ́ kan obìnrin, ṣùgbọ́n nítorí àgbèrè kí olúkúlùkù kí ó ní aya tirẹ̀, àti kí olúkúlùkù kí ó sì ní ọkọ tirẹ̀, kí ọkọ kí ó máa ṣe ohun tí ó yẹ sí aya, bẹ́ẹ̀ gẹ́gẹ́ sì ni aya pẹ̀lú sí ọkọ. Aya kò ní agbára lórí ara rẹ̀ bí kò ṣe ọkọ, bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ọkọ pẹ̀lú kò sì ní agbára lórí ara rẹ̀ bí kò ṣe aya. Ẹ má ṣe fà sẹ́yìn kúrò lọ́dọ̀ ara yín, bí kò ṣe nípa ìfìmọ̀ṣọ̀kan, kí ẹ̀yin kí ó lè fi ara yín fún ààwẹ̀ àti àdúrà, kí ẹ̀yin kí ó sì tún jùmọ̀ pàdé, kí Sátánì kí ó má ṣe dán yín wò nítorí àìmáradúró yín. Ṣùgbọ́n mo sọ èyí bí ìmọ̀ràn, kì í ṣe bí àṣẹ, nítorí mo fẹ́ kí gbogbo ènìyàn kí ó dàbí èmi tìkára mi, ṣùgbọ́n olúkúlùkù ènìyàn ní ẹ̀bùn tirẹ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run wá, ọ̀kan bí irú èyí àti èkejì bí irú èyí nì. Ṣùgbọ́n mo wí fún àwọn àpọ́n àti opó pé ó dára fún wọn bí wọ́n bá wà gẹ́gẹ́ bí èmi ti wà. Ṣùgbọ́n bí wọn kò bá lè mára dúró, kí wọn kí ó gbéyàwó, nítorí ó sàn láti gbéyàwó ju àti ṣe ìfẹ́kúfẹ̀ẹ́ lọ. Ṣùgbọ́n àwọn tí ó ti gbéyàwó ni mo ti pàṣẹ fún, ṣùgbọ́n kì í ṣe èmi bí kò ṣe Olúwa, kí aya má ṣe fi ọkọ rẹ̀ sílẹ̀, ṣùgbọ́n bí ó bá sì fi í sílẹ̀, kí ó wà ní àìlọ́kọ, tàbí kí ó bá ọkọ rẹ̀ làjà, kí ọkọ kí ó má ṣe kọ aya rẹ̀ sílẹ̀. Ṣùgbọ́n àwọn ìyókù ni mo wí fún, kì í ṣe Olúwa. Bí arákùnrin kan bá ní aya tí kò gbàgbọ́, bí inú rẹ̀ bá sì dùn láti máa bá a gbé, kí ó má ṣe kọ̀ ọ́ sílẹ̀. Àti obìnrin tí ó ní ọkọ tí kò gbàgbọ́, bí inú rẹ̀ bá sì dùn láti máa bá a gbé, kí òun má ṣe fi sílẹ̀, nítorí tí a sọ aláìgbàgbọ́ ọkọ náà di mímọ́ nínú aya rẹ̀, a sì sọ aláìgbàgbọ́ aya náà di mímọ́ nínú ọkọ rẹ̀. Bí kò ṣe bẹ́ẹ̀, àwọn ọmọ yín ìbá jẹ́ aláìmọ́, ṣùgbọ́n nísinsìnyí wọ́n di mímọ́. Ṣùgbọ́n bí aláìgbàgbọ́ náà bá lọ, jẹ́ kí ó máa lọ. Arákùnrin tàbí arábìnrin kan kò sí lábẹ́ ìdè nítorí irú ọ̀ràn báwọn nì, ṣùgbọ́n Ọlọ́run pè wá sí àlàáfíà. Nítorí ìwọ ti ṣe mọ̀, ìwọ aya, bí ìwọ ó gba ọkọ rẹ là, tàbí ìwọ ti ṣe mọ̀, ìwọ ọkọ, bí ìwọ ó gba aya rẹ là. Ẹ ṣé màmá. Èyí ni ọ̀rọ̀ Olúwa. Ọpẹ́ ni fún Ọlọ́run. Ìfáàrà wa à ń wo ìyàtọ̀ láàrin ìgbé ayé Kìrìsìtẹ́nì àti ìgbé ayé ti ara
tí ara wà nínú àwọn àmúyẹ tàbí ohun iyì tí ó ń darí ìgbé ayé kọ̀ọ̀kan. Ìyàtọ̀ láàrin ìgbé ayé Kristẹni àti ìgbé ayé ti ara wà nínú àwọn àmúyẹ tí tàbí ó ń darí ohun tí ìgbé ayé ẹnìkọ̀ọ̀kan wá ń sọ. Oríṣiríṣi ìwà ni a lè wù tàbí tí àyè gbà wá láti wù nínú ìgbéyàwó àwọn aláìgbàgbọ́, ṣùgbọ́n tí ẹ̀sìn Kristi àti ìwà bí Ọlọ́run kò fi àyè gbà nítorí ipa tí kò dára tí àwọn wọ̀nyí yóò ní lórí àwùjọ. Kí ni àwọn ìwà wọ̀nyí? Báwo sì ni àwọn ìlànà tí a gbé kalẹ̀ fún Kristẹni ṣe lè mú agbègbè àlàáfíà wá fún ìgbéyàwó Kristẹni? Ohun tí à ń wò ní ọ̀sẹ̀ yìí. Ìbéèrè wa fún ìjíròrò máa bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ màmá wa Fowotade nínú ìbéèrè àkọ́kọ́. Wọ́n ní nínú ibi kíkà wa ti òní, kí ni ohun tí ìgbéyàwó Kristẹni dúró lé? Nínú ibi tí a kà yẹn, ohun tí ìgbéyàwó Kristẹni dúró lé lórí ni pé kí oníkálùkù ìbáà jẹ́ ọkùnrin kó ní aya, ìbáà jẹ́ obìnrin kó ní ọkọ, nítorí kí a má bàa ṣe àgbèrè. Wọ́n wá ní ká ṣe àpèjúwe rẹ̀. Mo pé kì í ṣe lórí àgbèrè nìkan ni Ọlọ́run fi dá ọkọ àti aya, pé ká ṣe àpèjúwe rẹ̀ láti ìwé Genesis ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀, níbi tí Ọlọ́run ti kọ́kọ́ ṣètò tó dẹ̀ fi àṣẹ àti ìlànà lélẹ̀ nípa ìgbéyàwó. Àfiwé tí a lè ṣe níbẹ̀ ni pé ní àkọ́kọ́ ni Ọlọ́run ti dá Ádámù, ṣùgbọ́n ó wá olùrànlọ́wọ́ fún. Nínú ìhà ẹ̀ ni ó ti mú obìnrin jáde. Ìyẹn túmọ̀ sí wípé nígbà tó ti jẹ́ inú ìhà ọkùnrin ni obìnrin ti jáde, ó ti di dandan tọkọ àtìyàwó a gbọ́dọ̀ fẹ́ràn ara wa. Ẹ ṣe yẹn ni pé láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ Ọlọ́run kò fẹ́ kí ọkùnrin dá wà, bẹ́ẹ̀ ni kò dẹ̀ fẹ́ kí obìnrin dá wà. Ó kọ́kọ́ dá wọn kí wọ́n lè jẹ́ olùrànlọ́wọ́ fún ara wọn. Lẹ́yìn ìgbà náà kí wọ́n lè bí sí, kí wọ́n lè rẹ̀ sí, kí wọ́n dẹ̀ lè mú ìgbé ayé tó rọrùn àti ìlànà àti ètí Ọlọ́run kí wọ́n mú ṣẹ nínú ayé. Màmá wa ẹ ṣé. Ìbéèrè kejì, wọ́n ní gẹ́gẹ́ bí a ti kọ́ nínú Kọ́ríńtì kìíní orí kejì ẹsẹ̀ 3 sí ẹsẹ̀ 5, wọ́n ní ọkọ àti aya gbọ́dọ̀ máa ṣe ohun tí ó yẹ sí ara wọn. Báwo ni èyí ṣe yé ọ sí, àti báwo ni ìkùnà láti ṣe ojúṣe wọn nínú ìgbéyàwó ti ṣe fa wàhálà àti gbọ́nmi sí omi òtó àti àìdúró rẹ̀ nínú ìgbéyàwó lóde òní? Praise the Lord. Hallelujah. Bí ó ṣe yé èmi sí ni wípé nígbà tí ọkọ àti aya wọ́n ríra wọn, wọ́n múra wọn, ni wọ́n ṣe fẹ́ ara wọn. Wọ́n sì jọ ṣèlérí fúnra wọn pé àwọn jọ máa fìmọ̀ ṣọ̀kan ni. Níwọ̀n ìgbà tí wọ́n bá ti ń tẹ̀lé àwọn àdéhùn wọn láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wá, kò ní síjà. Lẹ́yìn náà tí ìṣọ̀kan yẹn pẹ̀lú àlàáfíà gbọ́dọ̀ máa fi tẹ̀síwájú. Wọ́n gbọ́dọ̀ máa jọ ní àjọṣepọ̀, àdúrà gbígbà àti ààwẹ̀, eléyìí á mú wọn tẹ̀síwájú nínú ìfẹ́ ara wọn. Lẹ́yìn náà wọ́n gbọ́dọ̀ jọ wà ní ìṣọ̀kan. Wọn ò gbọ́dọ̀ fi ohun ara wọn tó jẹ́ ti ọkọ kí ọkọ máa fi du ìyàwó, ohun tó jẹ́ ti aya kí aya máa fi du ọkọ. Kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀. Tí gbogbo eléyìí tí wọ́n bá ti jọ wà ní ìṣọ̀kan pẹ̀lú ara wọn, àlàáfíà yóò máa tẹ̀síwájú. Ìgbéyàwó wọn á jẹ́ ìgbéyàwó tó ní ọlá àti ògo nínú. Ẹ ṣé màmá. Kí oníkálùkù kó mú ojútó ojúṣe ẹ̀ nínú ìgbéyàwó, kó má sì sí gbọ́nmi sí omi òtó tàbí àìdúró rẹ̀. Ìbéèrè kẹta, kí ni àwọn ohun tí ó máa ń fa ìkọ̀sílẹ̀ tọkọtaya ní àwùjọ òde òní? Báwo sì ni àwa Kristẹni ṣe lè borí ìpèníjà wọ̀nyí? Jíròrò ní ìbámu pẹ̀lú Mátíù orí 19 ẹsẹ̀ 9 tó sọ wípé, tí Jésù sọ fún wípé kí ẹnikẹ́ni má ṣe kọ aya rẹ̀ sílẹ̀ tàbí kọ ọkọ rẹ̀ sílẹ̀ bí kò ṣe nítorí ọ̀ràn àgbèrè. Àti Kọ́ríńtì kìíní orí 7 ẹsẹ̀ 10 sí ẹsẹ̀ 15 tí Pọ́ọ̀lù àpọ́stélì ti sọ fún àwọn ènìyàn wípé kí ẹnikẹ́ni má ṣe dábàá ìkọ̀sílẹ̀, ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá dábàá ìkọ̀sílẹ̀ kó dúró ní àyà rẹ̀. Màmá
Fowotade kí lẹ rò pé ó yẹ kí a ṣe? Àwọn ohun tó bá ń fa ìkọ̀sílẹ̀ tọkọtaya ní àkọ́kọ́, àìfimọ̀ṣọ̀kan ó jẹ́ ìkíní. Ìkejì, bóyá nítorí àgbèrè. Wọ́n wá ní ká wá fi ṣe àfiwé pẹ̀lú àwọn ẹsẹ̀ bíbélì méjèèjì, Mátíù àti Kọ́ríńtì yẹn. Ibi tí Mátíù yẹn ti sọ yí pé aya kó má ṣe kọ ọkọ ẹ̀ sílẹ̀ àti kí ọkọ kó má ṣe kọ aya ẹ̀ sílẹ̀. Tí ó bá sì wá rí bẹ́ẹ̀, bóyá ìjà tàbí èdè àìyedè ó wá ní, kí wọ́n sì yàgò fúnra wọn. Tí ó bá di bíi pé wọ́n yanjú ẹ̀, wọ́n lè padà sọ́dọ̀ ra wọn. Ìkejì nínú Kọ́ríńtì yẹn, òun sọ yí pé aláìgbàgbọ́ ọkọ tí ó bá ti nífẹ̀ẹ́ aya ẹ̀ kó gbà sọ́wọ́, kó fẹ́ràn ẹ̀. Tó bá sì jẹ́ aláìgbàgbọ́ aya ni, tó bá ti nífẹ̀ẹ́ ọkọ ẹ̀ kó gbà. Ṣùgbọ́n tí èdè àìyedè bá ti wáyé nítorí pé ó gbàgbọ́ ni, bóyá ọkọ ló gbàgbọ́, tó bá fi ọkọ ẹ̀ sílẹ̀, kí wọ́n kọra wọn. Tó bá jẹ́ aya ló bá gbàgbọ́, tí ọkọ fi sọ pé torí pé ó gbàgbọ́ ló ṣe fi sílẹ̀, kí wọ́n kọ ara wọn. Praise the Lord. Hallelujah. Ẹ ṣé màmá. Torí náà ohun tí à ń gbé yẹ̀wò lónìí ni wípé bíbélì ò fi àyè gba ìkọ̀sílẹ̀. Ṣùgbọ́n tí àwọn ìdojúkọ tí ó bá wáyé, bóyá èyí tó mú ẹ̀mí dání tàbí tó mú ìtakoni tí ó lè fa wàhálà nínú ìgbéyàwó, pé fún ìgbà díẹ̀ tí ọ̀rọ̀ yóò fi níyànjú, wọ́n lè yàgò fúnra wọn. Ṣùgbọ́n lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìgbà wọ́n lè parí rẹ̀. Ṣùgbọ́n tá a bá wá rí ẹnikẹ́ni tó sọ pé rárá òun fẹ́ dúró, irú ẹni bẹ́ẹ̀ kò ní ẹ̀tọ́ láti ní aya mìíràn, kò dẹ̀ ní ẹ̀tọ́ láti ní ọkọ mìíràn. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Àmín Jésù. Ìbéèrè kẹrin, jíròrò lórí àwọn ohun tí ó lè mú ìgbéyàwó kún fún àlàáfíà. Màmá. Praise the Lord. Hallelujah. Gẹ́gẹ́ bí a ṣe ní ká jíròrò, ohun tí ó lè mú kí ìgbéyàwó kó ní àlàáfíà tó péye, òun ni wípé àwọn méjèèjì kan fìmọ̀ ṣọ̀kan, kan gbọ́rọ̀ síra wọn lẹ́nu, kí ọkọ kó má ní èròkérò sí aya, kí aya kó má ní èròkérò sí ọkọ rẹ̀, kí àwọn méjèèjì kan jọ fi ìmọ̀ ṣọ̀kan pẹ̀lú àdúrà àti ààwẹ̀. Tí wọ́n bá ń ṣe léyìí, àlàáfíà máa tẹ̀síwájú nínú ìgbéyàwó wọn. Ẹ ṣé màmá, pé tí a bá fìmọ̀ ṣọ̀kan, tí a ń gbààwẹ̀, tí a dẹ̀ ń gbàdúrà, tí a dẹ̀ ṣetán láti ṣe ohun tí ó mú inú Ọlọ́run dùn, yóò mú ìgbéyàwó tẹ̀síwájú. Ìparí, ìgbé ayé ìtẹ́lọ́rùn wá gẹ́gẹ́ bí Kristẹni. Ìgbé ayé ìtẹ́lọ́rùn wa gẹ́gẹ́ bí Kristẹni gbọ́dọ̀ di ohun tí ó tàn kálẹ̀ dé inú ìgbéyàwó wa, kí àwọn tí ó yí wa ká lè rí ìwà mímọ́ wa, kí wọ́n sì tẹ̀lé àpẹẹrẹ ìgbé ayé oníwà bí Ọlọ́run wa. Ìgbéyàwó Kristẹni dúró lórí àwọn òfin ìwà bí Ọlọ́run, nígbà tí ìgbéyàwó ti ayé dúró lórí àwọn òfin ti ara. Àkọ́sórí wa fún ọ̀sẹ̀ yìí, Hébérù orí 13 ẹsẹ̀ 14. Ó ní Kí ìgbéyàwó kí ó ní ọlá láàrin gbogbo ènìyàn, kí àkété sì jẹ́ aláìléèrí, nítorí àwọn àgbèrè àti àwọn panṣágà ni Olúwa yóò dá lẹ́jọ́. ẹ ṣé o.